ọba àjíkí ọba àjíkẹ́ ọba tó ń fojoojúmọ́ dára bí ẹ̀gbin ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ẹ káàárọ̀ o ẹ káàsán o ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa a tún ti dé lórí ètò oúnjẹ ilé wa a tún ti dé lẹ́yìn pẹ̀lú ìṣe wa láti wá bá yín sọ̀rọ̀ lórí àwọn oúnjẹ ilé wa èmi ọmọ yín náà ni Ìtùnúolúwa Ògúnjìmí ọmọ wọn ní ilé ọ̀ṣọ́lọ̀ ọmọ ọlá ọmọ epo ọmọ oníṣù àgbòròbẹ kórìmí tó wá máa rújù mo ní àlejò lẹ́yìn tí wọ́n fẹ́ bá wa ṣe oúnjẹ ilé wa kan ní èyí àlejò wa ẹ jọ̀ọ́ ẹ bá mi kí àwọn ará ilé. Ẹ kúlé o ẹ̀yin ará ilé orúkọ tèmi ni Tóyèṣe Oyèbádé. àǹtí Tóyèṣe ojú yín gúrégé ẹ wò ó tó bá tẹ̀ pàdé yín lọ́nà wọ́n máa ní tẹ́lẹ̀ Yorùbá jẹ́yàwó ẹni kó ṣàtijálẹ̀ ẹ jọ̀ọ́ mo gbọ́ pé oúnjẹ kan lẹ fẹ́ sè fún ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ sè fún wa lẹ́yìn lórí oúnjẹ ilé wa. Ọbẹ̀ ìlàsà àti àmàlà ni mo fẹ́ sè ní orí ètò lónìí. ẹ wò wọ́n ní àmàlà làwọn fẹ́ sè àmàlà tó ń gbóná fẹlifẹli àǹtí mi ẹ̀yin lẹ máa sè fún wa àbí. Bẹ́ẹ̀ni. ẹ wò wọ́n láwọn làwọn máa sè fún wa ní báyìí ẹ máa bá wa ká lọ a fẹ́ lọ sí yàrá ìdáná báyìí níbi tí a ti máa ṣe ìlàsà pẹ̀lú àmàlà àti omi ọbẹ̀ ká tó wá máa lọ àǹtí mi ẹ jọ̀ọ́ níbo gangan náà ti ń jẹ ìlàsà yẹn mo fẹ́ mọ̀. Ṣakí ní ìlú Ọ̀yọ́ ni wọ́n ti ń jẹ ọbẹ̀ yẹn. wọ́n ní ọbẹ̀ Ṣakí la fẹ́ jẹ lẹ́yìn ọ̀ ṣùgbọ́n èmi tí wọ́n á gbọ́ kinní kan ò nígbà tí ẹ sọ pé èmi ṣe ìwádìí kan wọ́n láwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ náà máa ń jẹ ṣé tòótọ́ ni àbí ṣé gbogbo ala lè jẹ àbáwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ. Gbogbo èèyàn ló lè jẹ ṣùgbọ́n ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ gangan ló máa ń ṣe ọbẹ̀ yìí fún. ẹ̀yin náà ṣàtìgbọ́ bá ẹ̀yin ara lé wọ́n láwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ wọ́n ló já pé kẹ́ máa mú kẹ́ máa gbé lò kẹ́ máa ṣe kí ni kẹ́ máa gbé jẹ ní báyìí ẹ jẹ́ ká máa lọ sí yàrá ìdáná ẹ máa bá wa ká lọ à ń bọ̀. pẹ̀lú àmàlà àti omi ọbẹ̀ ẹ wo àlejò mi ti wà ní ilé ìdáná báyìí tí wọ́n fẹ́ dáná fún wa àǹtí mi ẹ jọ̀ọ́ mo lérò pé kì í ṣe tán lẹ́yìn. Bẹ́ẹ̀ni mo ti ṣe tán. torí pé kí ni wọ́n ní tí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnì kò gbé fẹ́ṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọwọ́ ká lè tètè bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé. ní kí n máa ń gbé síta báyìí. Àwọn abọ́ ìdáná wa. Fún àǹfààní àwọn tí wọ́n ń wọlé ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ bá mi dárúkọ àwọn nǹkan tí a kó kalẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn mọ àwọn nǹkan yìí ẹ jọ̀ọ́ bá mi dárúkọ ẹ̀ fún wọn kọ́ lè mọ gbogbo ẹ̀. Ẹ ṣe nínú abọ́ tí mo kọ́kọ́ fọwọ́ kàn yìí a ní ata àti àlùbọ́sà ẹni eléyìí omi ẹran tá a ti bọ̀ irú ọbẹ̀ epo pupa ata tá a ti lọ̀ ẹ̀gúsí tá a ti lọ̀ náà èlùbọ́ tá a ti jọ̀ adùn ọbẹ̀ iyọ̀ òróró eléyìí tó bá jẹ́ pápá bá rẹ̀ ní ìlàsà ìwé ìlàsà ní ilé wọ́n ti já ní ara ewu lára igi pọ́ọ̀tì ìdáná wa lélẹ̀ àti àwọn pátá máa ṣe ní sísẹ̀ntẹ̀lé. ẹ ṣe máa wò ẹ jọ̀ọ́ nítorí ká ti bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe èdè. A máa kọ́kọ́ ṣan àwọn abọ́ ìdáná wa ní. Nǹkan tá a máa kọ́kọ́ sè ní òní ni ìlàsà tí a wá ṣe gangan. Màá wá gbé súnmọ́ ara mi báyìí. Màá mú ọ̀bẹ, màá kọ́kọ́ fi gé ìlàsà yẹn sí wẹ́wẹ́ náà kó lè tètè jiná. Ní báyìí, a máa yọ ìlàsà yẹn kúrò ní ara igi.
ó lè fà dáadáa téèyàn bá kàn dá sí ti igi bẹ́ẹ̀ yẹn kò ní yọ̀ dáadáa. ṣe ti gbọ́ báyìí ìyára ilé wọ́n ní ó dáa kéèyàn máa yọ igi rẹ̀ kúrò lára rẹ̀ wọ́n ní tí a bá ti yọ igi kúrò lára rẹ̀ ó máa jẹ́ kó fà dáadáa ó máa rí bá a ṣe fẹ́ igi òní máa kọ́ wa lẹ́yìn àǹtí mi tá a bá ti wá ṣe ilé ìtọ́ba ẹ̀ èwo ló tún kù tá a máa ṣe tá a bá ti yọ kúrò lára rẹ̀. a máa rẹ̀ ìrẹ́ ló kù. ẹ ṣáà rí bí a ṣe ń ṣe lẹ́yọ kọ̀ọ̀kan kò láǹkanjú ṣe ẹlẹ́lẹ́ nìyẹn fi máa yọ kí gbogbo ẹ̀ lè máa ṣe kí ni o kó lè máa lọ ní ìrọ̀wọ́ ní ọ̀sẹ̀ tí a bá tó ń jẹ. ṣé kí n bá yín gbé omi kaná tí a máa fi ro àmàlà kí gbogbo ẹ̀ lè máa dá ní kọ́kọ́. ẹ bá mi ṣe yẹn. ní báyìí a máa kọ́kọ́ bu omi léná. omi àmàlà afẹ́rẹ́. tá a bá ti bù léná bẹ́ẹ̀ a máa bù kí gbogbo ẹ̀ náà lè yá ni. a máa bẹ̀rẹ̀ ọbẹ̀ ìlàsà báyìí. a máa bu omi sí inú abọ́ ìdáná wa. tá a bá ti bu omi léná báyìí a máa wá gbé irú ọbẹ̀ àti kán la máa fi sínú omi ọbẹ̀ wa. so màá kọ́kọ́ fi kán sínú omi irú ni wọ́n bá mi ṣàn yẹn. tá a bá ti ṣan irú yẹn tán a máa bù sí omi ìlàsà yẹn wọ́n á kọ́kọ́ máa jọ jiná papọ̀. jẹ́ tó fi omi díẹ̀ sí. àwọn Yorùbá sọ pé ìmọ́tótó ló borí àrùn gbogbo. ṣé rí àwọn irú tí a máa ń rà níjà yìí ó ṣe kókó kí a fọ̀ ọ́ torí pé àmọ́ orí ìdọ̀tí tó ti wà nínú ẹ̀ nígbà tí wọ́n fọwọ́ kàn àmọ́ orí tó ti wà àwọn owó ọ̀pọ̀ tó ti gbé. nítorí náà ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa ṣe gbogbo ẹ̀ nínú ìdíje ká máa ṣe tiwa láti máa fọ̀ dáadáa. a máa lọ dà sórí nọ́mbà. ṣe ìrọ̀lẹ́ lọ sórí lórí ẹ̀ kí méjèèjì kọ́kọ́ máa ó máa tò lọ. irú tiẹ̀ ládùn wọn bẹ̀. iye tẹ́ bá ṣe ní irú sí ilẹ̀ ṣe lè lò kò sí ìwọ̀n fún ìyẹn. irú gan da fún ojú yàtọ̀ fún kó máa ń dùn lẹ́nu ó da fún ojú kó máa ń ṣara lóore. àwọn ọkọ tí mo rò pé mo máa nílò ni mò ń gbé fún ara mi yìí ó máa ń da tí a bá fẹ́ dáná ká máa gbé nǹkan tí a bá máa lò ká máa gbé súnmọ́ ara wa so that àmì ṣẹ̀ṣẹ̀ máa wá náwó látọ̀ fún wípé àfẹ̀ṣẹ̀ fẹ́ máa mú nǹkan. ok omi yẹn ti ń sọ dáadáa màá wá bu ewé ìlàsà mi màá bù lé màá bù sí orí ẹ̀ ṣe rí mo ṣe bù sí yìí ó máa bẹ̀rẹ̀ sí ní máa jiná papọ̀ bẹ́ẹ̀ tó bá ti jiná papọ̀ màá wá já ẹ̀yin náà máa rí tí mo ṣe máa já. Tí mo bá ti já omi tó bá máa sè ẹ̀yin lẹ́ máa mọ iye nǹkan tẹ́ fẹ́ lò omi tó bá máa sè náà lẹ́ máa bù sí tó bá ti rọ̀ tẹ́ yín lọ́rùn tẹ́ ti rí pé ó ti rọ̀ ẹ máa já ẹ jẹ́ kí n máa gbé àwọn òkú tí mo máa nílò kí n máa gbé súnmọ́ ara mi lẹ́yìn. ẹ̀gúsí yẹn a ti lọ̀ ó ti mọ́ dáadáa ń tiẹ̀ lẹ́yìn. so nígbà tí à ń retí kí ọbẹ̀ ìlàsà wa kí ó jiná. ẹ ṣáà ṣe àṣẹ ìlú tó ó dà pé bí mo ṣe ń wò yìí ó ń lu ara igi ńlá ni wọ́n ti rí ewé yìí tiwa òun ni wọ́n tún máa ń ṣe ọbẹ̀ ìlàsà yìí.
torí pé ọbẹ̀ yìí ó jẹ́ ọbẹ̀ tó máa ń dùn gidi gan ni kí ó gbẹ̀dẹ̀ lè jiná papọ̀ ẹ̀gúsí yẹn kó tó di pé a dà sí a máa fi omi díẹ̀ a máa fi kọ́kọ́ pò papọ̀ ẹni tó bá máa ń ṣe ẹ̀gúsí oní tó máa ń dì yẹn ohun kan tí mo sọ ti máa yé yín ẹ máa pò kò ní ṣòjù kò dẹ̀ ní kìjù ó ní ẹnìkejì mi ló ń ṣe lọ́wọ́ níbẹ̀ yẹn tẹ bá ti já tán tẹ ti fi èròjà yín sí tó ti wà ó tó ti tẹ́ yín lọ́rùn ìgbà ẹ̀ lẹ́ máa wá fi ẹ̀ṣẹ́ ṣíṣe òun láti rọra pò yìí kò ṣe jù ẹ jẹ́ mú ìjábẹ̀ wá kí n mú sí àwọ̀wọ́dún òun. àti òun ni àmàlà wa náà gbogbo ẹ̀ gbọ́dọ̀ máa lọ ní ẹ̀gbẹ̀gbẹ̀ ara wọn.
dáná àti kí ọkùnrin dáná. Èmi ní ìgbàgbọ́ wípé àti ọkùnrin àti obìnrin àwa méjèèjì ni a máa jẹ́. Ní báyìí a máa ro àmàlà wa. Omi wa ó ti hó. Olóòtú òjò mo máa fẹ́ jẹ́ kẹ́ bá mi bu ìbọ̀ sí omi àmàlà yẹn. ṣe ń lọ látàárọ̀ ní ilé ìdáná láti orí ìlàsà títí dé orí ọbẹ̀ àti báyìí tí a ti ń lo àmàlà wa àlejò wa náà ni wọ́n ṣe fi àwọn náà ni wọ́n pa ìtọ́ wọn fún wa láti àtàárọ̀ wọ́n ti wà lórí ìgbà látàárọ̀ tẹ́lẹ̀ tí ń ṣe ìlú tí wọ́n ti ń fi bí wọ́n ṣe ń ṣe àwọn oúnjẹ yìí tí wọ́n fi hàn wá ní báyìí àsìkò ti tó láti lọ sórí ibi tí orí tábìlì tí a ti máa jẹ oúnjẹ yìí níbi tí àlejò wa ọ̀dọ́mọkùnrin tó ṣe kí ni tó jọjú ọ̀gbọ́n mi tó special tí wọ́n ti máa bá wa tọ́ oúnjẹ yìí wò tí wọ́n ti máa sọ bó ṣe rí lẹ́nu tí wọ́n máa bá wa sọ àwọn àléébù tó wà ń bẹ̀ torí ọjọ́ mi ẹ máa bá wa kálọ lórí ètò oúnjẹ yìí wa. Sí orí ètò oúnjẹ ilé wa a ṣẹ̀ṣẹ̀ dé láti ilé ìdáná ni níbi tí a ti lọ ṣe ìlàsà pẹ̀lú àmàlà àti omi ọbẹ̀ ní báyìí a ti wà lórí tábìlì oúnjẹ níbi tí a ti fẹ́ jẹ oúnjẹ yìí a dẹ̀ ti gbé àlejò pàtàkì kan wá tí wọ́n máa bá wa yẹ oúnjẹ yìí wò tí wọ́n máa bá wa sọ èròǹgbà wọn lórí oúnjẹ yìí bọ̀dá mi ẹ jọ̀ọ́ mo rí pé fìlà yín yìí ó ga gan ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. bẹ́ẹ̀ ni gbogbo aráalé ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ orúkọ mi ni Toyib Abiola. ẹ ṣé o Mr. Toyib adúfẹ́fẹ́ ìdílé tẹ wá ẹ jọ̀ọ́ wọ́n ní tí èèyàn bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe oúnjẹ yìí ó tiẹ̀ ti ń wèmí kémi ti jẹ́ látàrọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọwọ́ ká jẹ kọ́tà máa jẹ ẹ jọ̀ọ́ bá mi fọwọ́ yìí ẹ ṣé. ẹ ṣe àdúgbò náà. ẹ wò ó eléyìí ó pọ̀ jù ta ló ní kó pọ̀ ó pọ̀ jù ẹ wò ó wọ́n ní ó wù ní ká jẹun pẹ́lẹ́ ni ṣùgbọ́n ọ̀nà kò jẹ́ bọ̀dá mi ṣe gbà mí láyé bí jẹ díẹ̀ sí. ẹ̀jẹ̀ ẹ ṣe máa eléyìí dùn pọ̀. ẹ jọ̀ọ́ èmi ní ìbéèrè kan ẹ jọ̀ọ́ ṣé ẹ̀jẹ̀ sọ pé ìrìn tẹ́yìn tẹ́lẹ̀ mi náà jẹ báyìí torí èmi rò pé mi mò ń jẹ ṣètò báyìí wá sí mi ẹ
ẹ̀jẹ̀ máa já mi sí o bó ṣe ń lọ. Ẹ jọ̀ọ́ Mr. Toyi, mo fẹ́ kẹ́ bá mi sùn kankan o. Kí ni ṣé ẹ ti máa ń jẹ ọbẹ̀ yìí tẹ́lẹ̀ àbí onílẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ lórí ètò oúnjẹ ilé wa? Ẹ ṣé mo dúpẹ́, ọbẹ̀ yìí mi ò jẹ rí. Mo máa ń gbọ́ làṣà bọ̀ mo ò jẹ làṣà rí. Èmi ò jẹ rí o. Ṣùgbọ́n mo fẹ́ràn àmàlà púpọ̀. Ọmọ mo ti wá fi jẹ ìlàṣà lónìí mo gbádùn ẹ̀ gan. Nǹkan tó ṣẹ̀yìn ló ṣe mí, èmi náà ò jẹ rí. Ṣùgbọ́n ní èmi tèmi kan ti sọ òun tí mo dẹ̀ ti rí bọ́ ṣe ń sè é, èmi náà máa lọ sè nílé ara mi. Àǹtí mi, wọ́n ní pé àjò lè rí títí kó nílé má rí ilé tó lọ báyìí. Ní báyìí fẹ́fẹ́ bá mi ṣe nǹkan méjì. Alákọ̀ọ́kọ́ ni pé aṣọ ìdáná yìí ẹ máa bá mi sáyẹ̀nsì. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sáyẹ̀nsì. Torí pé tí a bá tún gbẹ́rù ní ìwà níjọ́ ni wọ́n ti mọ̀ pé àti tó yè ṣe wọ́n ṣe fún mi, wọ́n ti dé níta. Láti gbogbo wa ní oúnjẹ ilẹ̀ wa, wọ́n ní ká gbé ẹ̀bùn kékeré yìí fún yín. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé a pè ní ẹ̀lẹ́jẹ̀ wọn. Ẹ ṣé o, àdúpẹ́ ẹ jọ̀ọ́ bá wọn kí wọn. Ẹ ṣé olóòtú, ẹ ṣé àti ẹni tó wá bá wa jẹ́ àti ẹni tí ó ti sọ̀rọ̀ látàárọ̀, iléeṣẹ́ yóò ní jóná o. Ní o, ọkùn mi, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà pé ẹ ṣé o tẹ́ bá wa wá jẹ oúnjẹ wa lénìí. So wọ́n ní pé òun ní ká jẹ ẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀nà kò jẹ. Ní báyìí a fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gá wa Mr. Adéfẹ́mi àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n wá tí wọ́n jẹ́ kí ọjọ́ ìní kó ṣe kí ni kó ṣeé ṣe. Ọpẹ́ pàtàkì ó tún lọ sí ìdílé Iná Ọlájí tí wọ́n jẹ́ kí òní náà kó ṣe kí ni kó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. A dúpẹ́ gan-an lọ́wọ́ yín o. Sọ wọ́n ní ilé ti tó lọ báyìí wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi lókè lọ. Ní báyìí a fẹ́ kí yín pé ó dàbọ̀ ó dọjọ́ mi ọjọ́ rẹ̀ o.